ní tán lẹ́nu ọmọ tó mọ̀ọ́re láti dúpẹ́ oore fọ́bẹ̀ Elédùmarè. Aminat Yétúndé aya Abíọ́dún lọ́ba mi òkè dá sí ló tún pamọ́ láti tún ṣàyájọ́ ọjọ́ ìbí rẹ̀ lókè èèpẹ̀. Lónìí ọjọ́ 22 oṣù karùn-ún, adé orí rẹ̀ ló ké sí mi Abíọ́dún ọmọ Bádírù Onílára Aláyọ̀ kí n fẹsẹ̀ kan yà sílé àwọn bàbá tó bí ọ lọ́mọ. Ìwọ lọmọ ìwé olódò ọba, ọmọ atẹ́nigbọlá, ọmọ atẹ́ni kí n tó gbọ́rẹ. Ìwọ tí ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni ò ní kọ́kọ́rọ́, ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi délé nílé bàbá tó bí ọ lọ́mọ. Ìwọ lọmọ akáwọ́ ṣòwò, akábí ìṣọ̀rọ̀ ni wọ́n ń kì wọ́n nílé àwọn bàbá tó bí ọ lọ́mọ. Ìwọ tó dídẹrẹ́ pè tẹnu ẹ̀ kákò róbótó, odídẹrẹ́ ò tí a mọ̀ bí ẹyẹ ìwọ gbé gbà lọ. Àgbéniyàn ọmọ olólà tí ń ṣakẹ́kẹ́, àgbéniyàn ọmọ olólà tí ń bàbàjà, ọmọ olólà tí ń fẹ́jẹ̀wẹ̀. Tẹ́ ẹ bá ti dúdú ọba kẹ́ ẹ yára dúró, ojú oró wọn kì í tẹ̀sẹ̀ yóò tó mi, ìwọ̀ kẹ́yà kì í jómi ọba ó tòrò. Kí là bá mú bọ bàbá mú bọ̀ ṣùkárò mú jagun, òòṣà méjèèjì ìwọ wọn kì í jẹ̀ka wọn kì í jẹyán, balẹ̀ bá tilẹ̀ ogun ni wọ́n tọrọ nílé àwọn bàbá tó bí ọ lọ́mọ. Aya wọn nílùú Ìbàdàn, mo níwọ̀n ni mo ń ké sí. Ìbàdàn mèsì ọgọ nílé Olúyọ̀lé, Ìbàdàn ọmọ àjẹgbín títún tọ́jú ìkarahun fọ́rímù, ọmọ àgbọ́ sásá ogun mọ́sà, ọmọ àgbọ́ yàyà ogun mọ́yà, ogun òkó bàdàn rí torí ọmọ Ìbàdàn ìṣẹ̀gbẹ́ ẹnì kọ̀ọ̀kan. Aminat Yétúndé aya Abíọ́dún Bádírù, ìyá Olúwadámifọ́lá, mo ní o mọ̀ gbóhùn ẹnu mi. Alẹ́wí lè ṣe ní kí n wí fún ọ pé ní májẹ̀mú Ọlọ́run yóò ṣẹ lórí ayé rẹ. Iná ọmọ ò ní jú ọ ní nígbà tó bá dára ò ní kúkú òjijì. Ayé rẹ ò ní dojúrú tí títóbi l'Olúwa lórí ayé rẹ. Aminat Yétúndé aya Bádírù, ó ti rọ́dún eléyìí náà. Àṣeyí ṣàmọ́dún kájọ ṣe ní ìsí ṣàmọ́dún.